Báwo ló ń ṣẹlẹ̀ mà? Ní àárọ̀ yìí àtàdé ìyàgò àwọn tí kọ́kọ́ mo make report láàárọ̀ kan tó pè mí kí n tó lọ bá wọn náà. So àwọn ará Màpó láwọn làwọn ní kéèsì àwọn ní rárá pé ìyàgò kú ni pé ìyàgò kú la fẹ́. So gbàtà dé kúrò mẹ́ wọ́n treat ẹ̀ gbàtà kúrò mẹ́ta padà wá sílé ta gbé àwọn ọlọ́pàá ìyàgò tó wá wọ ilé torí àwọn yẹn kọ́kọ́ rò pé kéèsì kékeré ni but ìgbà tó wá dé tó wọnú ilé tó rí bó ṣe jóná wọ́n ní so ìyá àwọn ọlọ́pàá ìyàgò kú ọlọ́pàá yẹn bọ́ ẹ débẹ̀ ẹ tó tiẹ̀ kọ́kọ́ rí akọ̀padà ni so a tún wá lọ sí pópó ká tó padà a lọ sí pópó pé a fẹ́ lọ sí ilé ìyá bọ̀bọ̀ yẹn pé àkọ́kọ́ wọ́n ní kò sínú iṣẹ́ àwọn pé kọ́mọ́ṣẹ̀ kó lọ gbé ìyá wọ́n ní kò sínú iṣẹ́ àwọn. Àwọn ọlọ́pàá sọ bẹ́ẹ̀ yẹn. Àwọn ọlọ́pàá sọ bẹ́ẹ̀ wọn ò dẹ̀ kó ammunition dání so padà èdè pópó akọ̀rọ̀ àwọn guys kan ni wọ́n ń fa gbó lẹ́gbẹ̀ẹ́ so bọ́ ṣe rí wánú mọ́tò làgbẹ́ ní pé wọ́n mọ èèyàn wọ́n kàn ní ìkànnì wọ́n kàn dìde ni wọ́n fẹ́ máa bọ̀ ní títì so nínú àwọn ọlọ́pàá tó lead wa àwọn kàn ní pé kọ́ lọ tán pé tó bá wọ ibẹ̀ pé ibẹ̀ yóò safe pé wọ́n lè create anything pé kọjá ká padà. Wọ́n ò dẹ̀ kó wọn kan dání sí wọn. But due to pé wọ́n dé bíbáyìí bọ́ ṣe rí bíbáyìí kò tẹ́ wọn lọ́rùn bọ́ ṣe ní pé bóyá kọ́ lọ gbé ìyá bọ̀bọ̀ yẹn but ìgbà tó débẹ̀ yẹn tó rí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n kàn ní ká padà ní bàtà wá débẹ̀ yẹn padà wọ́n láti tún lọ bá ọ̀gá wọn pátápátá wọ́n tún gba another statement wọ́n tún lọ bá ọ̀gá ẹ̀mí tí ọ̀gá yẹn ló wá ní. Ẹnu tàná ti gba statement. Ọwọ́ wọn gba statement lọ́wọ́ ọmọ yẹn. Lọ́wọ́ Súnráyọ̀. Súnráyọ̀ again yàtọ̀ sílé tó gbà láàárọ̀ torí ìgbà tá a lọ tó kọ́kọ́ ìgbà tá a dọ́dọ̀ ọ̀gá yẹn pátápátá bó ṣe rí oníta ló ṣe báyìí tó wá sọ fún pé pin pé wọn ò rí mú jáde nínú ilé yẹn wọ́n yẹ gbọ́ báyìí wọ́n lókè wọ́n ní kọ́ lọ ring commissioner ní kọ́ lọ ring commissioner so yẹn là ń ṣe ẹ̀fọ́ kò lọ́ta fi ń bọ̀. Ṣé ọkùnrin yẹn ń sìn wọn sí rí mú lédi wọn? Wọn àìtí rí ṣùgbọ́n tó kàn sọ́ọ̀sì pé tó bá di pé ká fi lára balẹ̀ pé tó bá di ní ìrọ̀lẹ́ pé wọ́n kó tíìmù jáde. Tó bá di ìrọ̀lẹ́. Jáde ní ìrọ̀lẹ́ wọ́n ní nísì because wọ́n ní táwọn náà bá dẹ̀ gbọ́ ẹni information nípa ẹ̀ pé tá a bá rí lẹ́nìwẹ̀ pé ká wọ́n fún wa ní nọ́mbà pé ká pe àwọn báwọn máa bọ̀ wọ́n ní bọ̀ tí a bá ti rí pé tó bá ti di 6 pé ká pè pé ká máa bọ̀. Kékeré máa bọ̀. Pé wọ́n á kó tíìmù jáde wọ́n á wá wọlé ẹ̀ wọ́n á wo tó ti ń ṣọ́ wọ́n á wo tó lè hàn sí.